kẹ́ pàdé mi. Ó dà pé ó rẹ̀ lẹ́kọ̀ọ́. Má dà wọ́n kìlọ̀. Sọ̀kò wálẹ̀ wọn ta. Ó sì mẹ́mi tí mo ti gbà. Ẹ̀mi tó fà ìdí àmú mi lọ́wọ́ báyìí. Ẹ wo. Ẹ má fọwọ́ ilé ìgbà o. Ilé ayé ó fún mi ní sáàsì láti fún ilé wa báyìí. Wáyé. Ibi ìbàyí dúró ọlọ́ mi ìlú experience ẹ̀ rí. Pé wọ́n gbọ́ létí. Èmi kẹ̀. Á wò bó ti rí. Brown máa padà tàbí tèmi náà ni. Mo fi black sí bẹ̀rẹ̀ jẹ́. Ó kì máa gáàdì tọ̀ bọ́. Brown yẹn. Brown padà máa jọ brown ara mi. Brown kó dà wọ̀. Lọ́kọ̀ lọ. Kí máa jẹ mílẹ̀ ìjùmọ̀ rẹ̀ wọ́n kọ́ wá ilẹ̀ ìlú aláwọ̀. Wá ṣé bá ṣe fẹ́ wulẹ̀ lóye kó máa jẹ ọmọ ìjọ wà ní sẹ́yìn. Òbí tiẹ̀ sí. Mọ́lẹ̀ pápápàpà ẹ̀yìn sọ́pọ̀tì mi. Ẹ ṣe understand? Mọ́lẹ̀ tó ti rẹ̀ ẹ̀kú bọ́sí kan ní ọ̀nà. Ẹ káàárọ̀ sà. Ṣé wọ́n ìwádìí ẹ̀kú wájú? Bọ́sí kọ̀rọ̀ mbẹ́ ẹ̀yìn náà ṣe understand? Gbájú pé wọ́n pariwo. Ẹja ìyá báwo ni àwọn ò hà jẹ. Bàtà ikọ̀ yẹn máa wù gbà. Ẹ á fún bàtà mi là. Allahu Akbar. Ẹ ká wà báyìí. Ẹ ká wà báyìí. Jọlá bàtà yẹn náà ò jọ pé àìgbó òun wọ gbọgbọ yìí. No, ele não. Você não vai assim. Olha, o ele. Ele. Kilo mu. Todo dia wadi dah sama wona yi. Ṣé àgbàdì ló ní náà ìgbà Bàtà lè. Kalau macam ni, dulu dia kalau mah api. Ọmọ sábà ọlọ́run ọmọ yìí wọ́n rí. 55/55. A&B camera movement shot. Take 1. Action. Nígbà tó dẹ̀ ti ọjọ́ máa kó pa ọ̀ àkọ́ṣe. Nígbà tó ní ká máa mú bá ṣe wù wá. Àdúgbò wa náà ni àjọ gbé. Àwọn nǹkan tó ti láyé sí dá. Èso ni. Jẹ́ àràn lọ. Jẹ́ àràn lọ́wọ́. Mo ní kọ́ mọ oṣù lẹ́mí kù. Lọ́la. Má ṣe ìbò. Zero lè àbí. Quiet. Oya ìlú rẹ̀ báyìí. Ṣé ìbúra? Speed. Action. Action. Jẹ́ ìrìn ẹ̀ lọ́wọ́. Jẹ́ ìrìn lọ́wọ́. Bọ́lá kí. Lẹ́yìn òṣèlú lọ. Zero lè àbí. Kọ̀ọ̀kan la rẹ́sítà lé kí n bá tèmi bí. Speed. Action. Ẹgbẹ́ ọmọ ìlú ẹ̀kọ́ náà. Máa gbé lẹ́ẹ̀kan náà. Action. Ẹ jẹ́ ìrìn ẹ̀ lọ́wọ́. Ṣé bí mo fẹ́ rìn ẹ̀ lọ́wọ́? Dákẹ́ ẹnu ẹ̀. Dákẹ́. Bro, ní bros. Bros wèrè dada. Ó yẹ 25 lọ́wọ́ ẹjọ́ ẹ̀. Yàmútọ̀. Ẹ kúrò. Àti àgbà. Àti sá.
Lute lo inu. Owó tẹ jí ọ. Ok. Lute lo inu ojú. wọ́n á fi nǹkan ṣe lẹ́ẹ̀kínní wọ́n fi nǹkan ṣe lẹ́ẹ̀kejì kó náà tó wá react. So we are trying to say ibi ìrókò yìí bẹ̀rẹ̀ sàásì kò ní bínú kò ní ṣe àfẹ́ńlì even wọ́n ṣe alákọ̀ọ́kọ́ ó yìí wà fẹ́ńlì nàtọ́ wá ṣẹlẹ̀ kejì ló wá yíjú kan. Okay, that's just the concept. báwọn lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ibi tó ti rí pẹ̀lú ọmọ yẹn ọmọ yẹn wà lọ sí ìgboro ọkọ̀ àdé wà fẹ́ sílé. Okay. fẹ́ sílé tí wàá fẹ́ lọ ṣoore fún ni. pé gbogbo tó bá ní ó fi jìn but at the end of the day ó tún mess up ìwà ènìyàn nìyẹn pé tí àwa tí a jẹ́ bọ́ra tá a fi yàtọ̀ sí ẹ̀yìn ènìyàn nìyẹn. Action. fi wọ́n lẹ̀. Wọ́n kàn dà. ẹ kàn máa lọ sí ẹ má kí o. ẹ máa lọ sí yín o. ẹ má bọ̀ báyìí ẹ má bọ̀ lọ́dọ̀ àbọ̀dá tó pẹ́. má bọ̀ báyìí ni. Thank you. Props. How would it done? Props. Danny. Action. Ṣé ọ̀rọ̀ ní ìdí àbí ọ̀rọ̀ ní? Ọ̀rọ̀ ló ń pè. Ọmọ bí ẹ máa bọ̀. Wọ́n náà padà sẹ́yìn ìbá nítorí àjàjà. Ẹ̀yin ṣe wá sí. Àwọn ìjọba ológun bí yẹn. ẹ ti máa ń fọkọ̀ gbé yẹn dání sí bẹ́rẹ̀ ṣẹ́ǹsì. Mọ̀ kó máa débẹ̀. Oh. Ẹ lọ gbé kíní ẹ lọ gbé kan sí haru òkúta ẹgbẹ́ kan sí ilé yẹn. Ẹni bolo ti lọ kọ́ àwọn òkúta. Méjì lọ gbé àwọn olówó ìyá máa pọ̀ láti fi kí i. Ìbárò kan náà ni. Ó gbé méjì a máa fọ́ kan. Gbàrà rí. Ó parí o. Yóò tan kámẹ́rà tán mọ́jọ́ olú ẹ̀ mọ́ lọ nínú. No, mo ń sọ àwọn kan tó máa ṣe ni. Ẹ máa máa ságì kan. Ẹ máa ṣe lé Kí ló ń wá ìtẹ̀? Kó máa gbé wọn. A ní mo wọ bàtà ẹlẹ́ẹ̀kan. Kó bàtà ẹ̀ wọ ajá mánéjì ẹ̀ wẹ̀rẹ̀ sanko àti oṣù tó wọ̀ fún ilẹ̀ náà. Ọmọdé ní odò. Ẹ sọ fún mi. Bàtà ìjọ. Bàbá bàtà ilẹ̀ má jáde bàtà o. Kó o lè rí bàtà lọ́ọ̀kan. Ń jẹ́ burúkọ́ jù. John, kó bàtà yẹn. John ló kó bàtà. Títí bẹ́ẹ̀ ni kí wàá bí nǹkan yẹn ṣe wù mí lórí láti ṣe náà nítorí iṣẹ́ wa yìí náà. Ó máa ti tẹ̀tẹ̀ bọ́nú èdú ni. Ẹ wá pélé náà. Johannu.
General. Oya let's go roll. Láíláí kò Kọ́sápò general tí kò bá ti jẹ́ mẹ́ta mẹ́rin lọ́wọ́ yín ẹ má máa kó dání àpò wà ń bẹ̀. Pizza. 58/60. Can be your master shot, can be on medium take one. Slated. and action. Òun pẹ́ jù lónìí òun pẹ́ jù ọ̀gbọ̀dọ̀ wá gbà òun pẹ́ jù. Kí ni? Stars. Má sáré pẹ̀lú sẹ́lẹ̀ gbẹ́sẹ̀ àti má ti wèrè yóò wà lẹ́nu ẹ̀ jẹ́ fẹ́ tìlú fẹ́ mi. Wàhálà dé nítorí pé ìbọn ta ti kọ́kọ́ lóye afẹ́ Mo ti gbọ́ mo sára jẹ lọ. Ìbò ní tó kù tó gbọ́. Mark. 58, cam A on CU. Can be on CU take one from top. Jésù. And ẹ máa fi Jésù nù fíìmù. Action. Àtìgbà tó kó tiẹ̀ bá mi pó ìran kò bọ̀. Ìwọ tí máa rápẹ̀rẹ̀ pé kádàrá kan náà tàjọ kọlà ń bá lò ká ní àti ẹ̀kọ́ ògbóró ẹnu ìlàwọ̀ àti ìbò lóore. Bí àwọ̀ kọ́ ló tì mí sí gbogbo ibi tí mo wà. Kíni? Ògbóró. Ebo orí nà nígbà tí ti pélé sú. Kílẹ̀ ti sú ni. Èwo ni má ti lu bí o. Ìjọ mọ̀ pé tá a bá ṣe wọn ní fún wa lóúnjẹ àwọn ológun kú tá a bá gbé ní fún wa lóúnjẹ. Gbogbo tá a ti ń ṣe náà ń wò ó. Cut. Ẹ̀fọ́ bàtà. Tí n bá gégi tán mi ò ní kúrò mi. Ẹ yà jẹ́ kọ́ kárí bọ́ yín jèjì yẹn. Ṣé ọmú kọ́ tèmi yẹn? Bàbá mi kọ́ mẹ́rin kárí bọ́ yín jèjì. Bàbá mi kọ́ tó lè wọ iwájú kámẹ́rà. Wọ́n máa gé tọ́ǹsì. Bàbá mi kọ́ mẹ́. Èmi tí ń yà lọ rẹ̀. Ìyàwó ojú bọ̀dá á ti ṣe. Mo jábọ́. Ẹ kó àjàbọ̀. Àjàbọ̀ ló dáa. Kagiri wù mí. Ìbọn yẹn dà. Yeah, let's go. Ọmọ mi ní ọwọ́ tí mo fi gé ní yẹn kan wúwo pé wo ni go wèrè. Tọ́nà báyìí là ń lọ. Ìmọ̀ yìí, o gbọ́dọ̀ kù. Tọ́yìn bọ̀, àwọn àṣìní sí ìsìn gbà. Sínú mú bìí lè wà. Àti jẹ́ ìfẹ́ tù. Can be on CU take one from top. Speed. Okay, let's go. Still rolling. Yeah. And action.
wá lẹ̀ jẹun. Ọwọ́ tà fún. Òkèlè méjì. Mẹ́ta. Ẹ jẹ́ kí mi frame mu. Ayé mà lé o. Wọ́n ti ẹ̀ bá mi. Ẹ máa bọ̀ action action ẹ máa bọ̀ ya ronú action. Sorry, sir. Ẹ̀rọ sáà ti parí mọ̀ ìbọn fún mi. Àti parí. Ẹ̀rọ fún abọ́dé lónìí. Kó mẹ́lẹ̀ kan. Máa kó tiẹ̀ máa kó tiẹ̀ lọ. Bàásì nìjẹ́ fún mi. Ìlọ wúbọ̀. Ismail. Rolling, sir. And ẹ wá sẹ́yìn díẹ̀ ìbọn náà. Take 2. And action. Má yìnbọn èmi ni. So kí ni túmọ̀ eléyìí? Gbé bọ́ sílẹ̀ má kọjú bọ̀. Gbé bọ́ sílẹ̀ jọ. Gbé bọ́ sílẹ̀ jọ. Wọ́n náà ṣe wá jọ gàlà báyìí. Ìjàlá kọ́. Ìjàlá yé mo jọ gàlà báyìí. Gbé bọ́ sílẹ̀ jáde. Bí o bá ṣe pé mo rọwọ́ mo ti fẹ́ rọ bájínà sí ti ọ lára o. Àrọ̀ bájínà sí ti mi lára. Nígbà táwa náà ń dẹ dáńdẹ̀gbẹ́ tó wà ń ṣe fígbà tẹranko ní ọ̀nù gbómẹ̀ o. Mo lọ gbọ́nsẹ̀ ni mo lọ gbọ́nsẹ̀ ni. Ìbò sì sọ fún mi pé à. Kíkọ ẹ má ṣèdè action and action. Mo á jọ ọ̀nà lójú ẹ̀ ni. Ṣébí wàá sì sọ fún mi pé o fẹ́ lọ gbọ́nsẹ̀ o. Ó sọ bẹ́ẹ̀ fún mi. Tó wá nà bọ́ sí mi. Ó jọ gálà. Gálà wo mo jọ. A ló jọ gálà. Pẹ̀lú gbogbo tó wà lára rẹ̀ yìí. Sọ́níwà tí mo rí tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Mo ní gálà tó tóbi gan. Ká pé mi ò gbójú sókè bó ṣe máa yìnbọn nìyẹn. Wàá wá pa mí. Cut. Ẹbẹ bí bọ́ọ̀lù ní. Rolling, sir. Take 2. Can B. Can A on C you take 1. Ṣubú rẹ sẹ́mi. Can B on C you take 1. Plated. Action. Má yìnbọn èmi ní jáde. Gbé bọ́ sílẹ̀ jọ. Ó fẹ́ yìn mí bọ̀ ni. Jọba. Ìwọ náà jọ gàlà. Ìgàlà kọ́. Ọlọ́run jọ gàlà. Wàá jọ gàlà. Bí mo ṣe kọ́ fún wọn irú gàlà wo lè ló tóbi tó yí o. Ìgàlà kí. Fẹ́ rọ bájínà tù sí ọ lánàá. Wàá pa mí. Mo lọ sí tọ́ílẹ̀tì wo gbébọn wo ó fẹ́ yìn mí bọ̀. Wọ́n ti sọ fún mi tó wọ̀ lọ sí tọ́ílẹ̀tì. Jọjọ. Ṣé gbébọn sókè? Ìgàlà kí ìwé jọ. Má ta irú ẹ o. Jọ o fẹ́ pa mí nìyẹn náà. Àlọ́ pa ẹ̀mí kan wò pé kí wo pé ìgàlà wo ló ń gbàgàdà ló ń da wọnú gbòòrò tó bájínà tó gbé ní ipò àyè. Tó bá jiná tó lè mi. Olùbá mi débi tí mo dé yìí. O tún fẹ́ pa mí síbí. Ta ló bẹ̀rẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀? Jọ. Ṣé wọ́n kọ́ ló bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi ni? Jọ. Àbí ká kúkú yanjú ẹ̀ bí kan ká hẹ́ǹdẹ̀. Ọlọ́run á jẹ́ fọwọ́ tèmi bàbọ̀ yẹn ṣáájú ẹ̀ ṣá. Àbí kan ló mú dání. Àbí kan kọ́ ló mú dání. Cut. Wọ́n ti padà yé mi o. Mo dúró kí ló fà á ìṣẹ̀lẹ̀ orí pẹ̀lú ìgbà ìṣẹ̀lẹ̀ fún ìṣẹ̀. Níbo ìdùn wálé àkọ́bí ọ̀rọ̀.